Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Abogunde apá kejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Abogunde apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wò ó. Tí ẹ bá tẹ̀ mọ̀ pé ẹ fẹ́ wo apá kejì fíìmù náà, ẹ tẹ subscribe button torí àǹfààní dẹ̀ máa ní rí wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù yìí tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Àǹfààní dẹ̀ máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù yìí tí ó bá jáde. Lónìí a máa sọ̀rọ̀ nípa ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí. Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.